usually ibi tí mo ti máa ń bẹ̀rẹ̀ but ọ̀nà tí ó wọnú ilé ọba ìlú Ìlọrin ọ̀nà mẹ́ta ni. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ọ̀nà Sheikh Alimi èyí tí ń bẹ lẹ́yìn yín tẹ́ ń wò tẹ́ gbà wọlé yìí. Sheikh Alimi orúkọ rẹ̀ gangan tí wọ́n gbà ní àfá àgbà, orúkọ rẹ̀ gangan ni Sheikh Muhammadu Sọ́lì ọmọ Jàǹtá tó wá láti ilẹ̀ Sókótó. Orúkọ ọba alákọ̀ọ́kọ́ ni a sọ ní géètì, òun ni Sheikh Abdulsalam. Ọba ẹlẹ́ẹ̀kejì ni Shita. So bí àfáà ni bàbá ọba bó ṣe wáyé nù. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀, mọ́ṣáláṣí jímọ̀ wà ní tí a ti ń kí jímọ̀. Òkè níbẹ̀ yẹn ni conference Emirates Conference Hall ló wà. Nísàlẹ̀ ni yàrá àwọn balógun léyìí tó ṣe pé bàbá náà ní ààyè kan níbẹ̀. Ibi ọ́fíìsì wọn tán bá ní lọ sí ọ́fíìsì àwọn balógun. Bàbá wa alánàmọ́ ibi tí àwọn náà máa ń jókòó sínú. Ibi tí a wà là ń pè ní di Tambari. Olópó mẹ́rin Ìlọrin, òpó tí wọ́n ń sọ nípa rẹ̀ ni. Òpó kọ̀ọ̀kan a rí mọ́lẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àti àmì ìjẹjà ni wọ́n rí mọ́lẹ̀. Òpó tó ṣe pé ọjọ́ orí rẹ̀ kìí ṣèsìn. So ìjẹjà rẹ̀ tí wọ́n tó iná wọ́n fi rí pé òun lẹ́ẹ̀kọ́kọ́ kan iná wọ́n fi ń pe ọba Ìlọrin tán fi ń kì ní olópó mẹ́rin Ìlọrin. Tambari òun yìí ń fi hàn yín tá a bá débẹ̀, tá a bá débi Tambari òun, ìlú àdáyébá ni tó ṣe pé ọjọ́ orí rẹ̀ ọba Ìlọrin mu díẹ̀ tó ṣe pé láti gbà ti láíláí ni ọjọ́ rẹ̀. Àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n ní àmì tí wọ́n wà ń bẹ̀ ńgbà tí lòun fi bẹ̀rẹ̀ iṣẹ́ òsì mọ́. Ẹja lọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi ojú tí àmì àríwá sí láyé ìgbà kan ìsọ̀ níbi tí wọ́n shops ìsọ̀ tí wọ́n ti ń pàtẹ ọjà ilẹ̀kẹ̀ oúnjẹ nǹkan oúnjẹ ọjà níbí ọjà ọba. Àṣà àti ìṣe wa ní Ìlọrin torí gbàrà tí ọba bá ti dé ẹnu ọ̀nà níbẹ̀ yẹn gbọ́ ìbọn gbà. Kìí ṣe tí gbogbo wa ò mọ sójú ọ̀pọ̀lọpọ̀ wa. Wá rí tó máa fi ẹṣin sáré láti ẹnu ọ̀nà alákọ̀ọ́kọ́ lọ sí ẹnu ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá ń pè ní wọ́n na ẹṣin béréndé. Bọ́ bá wá sí ọ̀kan yìí wọ́n á tún bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà bọ́ síbi lẹ̀kùn ọba ẹlẹ́ẹ̀kejì. Tí wọ́n bá wá ṣe tán ọba ó wá wọlé, yóò wá yíká, yóò kí gbogbo àwọn èrò. Wọ́n wá gùnkè, wọ́n ṣe kí ni wọ́n kí àwọn àlejò wọ́n tó tún wọ fádà. Àwọn àlejò máa lọ tiwọn. Ìjọ kẹta là ń pè ní ìjọ báríkè. Tó bá ṣe àsìkò ọdún iléyá ni wọ́n ṣe kí ni wọ́n ṣe dábà. Ẹja lọ. Kò sí tí ń jẹ́bọ nílùú Ìlọrin, kò sì sí àṣì ní ààyè wò, àmọ́ láti fi pọ́n ààyè ilé èrò àlọ èrò àbọ̀ tán bá ń tẹ̀ lọ tẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ yóò yinrin tó fi já sí pé ibi yóò parẹ́. Àti pé ibi tí àáfàá àgbà tí wọ́n máa ń sábà jókòó sí ṣàdúrà ńgbà mi ìlà àyè tí ẹ̀ ń wò yìí. Ìlú tí à ń pè ní ìlú Tambari ni tí wọ́n máa ń lù ní àyè ibi tí òpó mẹ́rin yẹn wà. Wọ́n ń lù ní alẹ́ ọjọ́ Àlàmísì àti àárọ̀ ọjọ́ Jímọ̀ láti fi bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan lálẹ́ àti tá a bá ń ṣọdún iléyá àti ọdún ààwẹ̀. Tẹ́ ẹ bá rí wọ́n ṣẹ̀ṣẹ̀ pààrọ̀ eléyìí ni òpẹ́ tí wọ́n fi pààrọ̀ rẹ̀. Ṣùgbọ́n láyé ìjọ́un ọsán okùn tí wọ́n ṣe látara awọ ni wọ́n fi ń ṣe okùn ní ìgbà náà. Kó tó wá di pé ọ̀làjú dé tí wọ́n wá ń lo okùn tọ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí. Tá a bá ní ìbéèrè o. Kàkàkín tí a máa ń sọ pé ẹ rí i pé fèrè tẹ́ ń wò yìí òun là ń pè ní kàkàkín ló bí òwe pé tí èèyàn bá jí
kò lè rí ifán torí wọn èyí jí ifán torí kò síbi tí ó ti fán tí wọn ò ní gbọ́ pẹ̀lú ohun rẹ̀ tó máa ń lalẹ̀ kò sí bó ṣe fán so ìdínú tó fi sọ pé olè tó jí kàkà kí ọba ibo ló ti fẹ́ fán kódà kó fán nínú igbó wọn ò gbọ́ wọn ó sì mú òfin ó sì ṣe kíni òfin ó sì kópa títí ẹ̀ lára rẹ̀ àwọn ìlú kéékèèké mi ń bẹ tí wọ́n ń pè ní bẹ̀m̀bẹ́ àwa náà mọ̀ ẹni tí wọ́n fọ́n fún ẹlòmíì nínú wa tó bá di pé ń ṣèyàwó. bá débì a máa ń bọ́ bàtà wa so ká tó wá wọnú fádà. ibi tí a wà yìí ni à ń pè ní ààfin ọba. bí ẹjẹ́ wọn ó jòkó ilé ọba wọn wà bí ẹ ṣe rí lẹ́yìn kọ́tìnì ni ìjòkó ọba wà ààfin ọba gangan ní ẹ̀gbẹ́ báyìí làwọn balógun ó jòkó sí ẹ̀gbẹ́ báyìí ni àwọn ìmáàmù wọn ó jòkó sí èmi àti àjòkó síbi ààyè yòókù bó ṣe gómìnà ni àbí ààrẹ ló bá wá ibi wọn ó jòkó sínú. so gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tó bá ṣe pé àwọn ìmáàmù ni wọ́n fẹ́ kí ọba tán bá wọlé wọ́n bẹ̀rẹ̀ kúnlẹ̀ alákọ̀ọ́kọ́ ń bí ẹ̀kejì láàrin ẹ̀kẹta ń bí iwájú ọba níbi tí wọ́n ti bá ọba bọwọ́ ṣùgbọ́n tó bá ṣe pé balógun ni àkọ́kọ́ látẹnu ọ̀nà ẹ̀kejì láàrin ẹ̀kẹta níbí. fún àwa tí a bá fẹ́ mọ ètò báwo ni a ṣe fi wà fúnra wa fún pé ta ni àwọn wo lọ̀gá lálákọ̀ọ́kọ́ àwọn wo ló tẹ̀lé wọn àwọn wo ní elétò ìjọba léyìí tí olóyìnbó ń pè ní hierarchy organogram ní tí ó fi hàn yín àwọn alákọ̀ọ́kọ́ ní ìpele ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà tó Ìlọrin Emirate èrò náà ló fa bó ṣe fọ́ àwọn márààrún àwọn Emirate local government aṣàmúrò Ìlọrin East Ìlọrin South àti West nínú àwọn district head tí a ti ń jẹ dáúdù àwọn ni èyí tí wọ́n kọ kalẹ̀ tí a ti yà fún wa fún rírí àti fún àlékún ẹ̀kọ́ Emirate. níbẹ̀ ni wọ́n ti wí láwàní tí orúkọ ẹni tí ń wí láwàní fún wa wọ́n pè ní bàdíkò iṣẹ́ rẹ̀ ni àjogúnbá ni so òun ni ó wí láwàní fún olóyè iṣẹ́ láwàní ni òun ṣe ọba ibi wọn ti ń wí tó bá ṣe pé láwọn ààyè ibòmíì ni wọ́n máa ń mú ọba wọ ibì kan tí ó ti máa ṣe àwọn ìmúra àtàwọn ètò kọ̀ọ̀kan ní ilẹ̀ ibòmíì tó ṣe pé gbogbo àwọn tó bá yẹ pé yóò ṣe nínú ilé wọn ń pe ilé yẹn ní ìpẹ̀bí ṣùgbọ́n àwọn ò ní pẹ̀bí ibi ni ọba ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti tì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ṣáláṣí jíjì ni kó tó di pé wọ́n mọ kíní tẹ̀ ń wò yìí jíjì ibi tí wọ́n ti tò òkúta kalẹ̀ tí wọ́n gbábẹ̀ tí wọ́n tọ́jú ibẹ̀ tó ṣe pé wọ́n máa kírun níbẹ̀ ibẹ̀ là ń pè ní mọ́ṣáláṣí jíjì. ibi wọ́n máa ń lò ní gbogbo àwẹ̀ ibi ni ṣé Alimi ti máa ń kọ́ wọn ní kéwú eléyìí ni àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ eléyìí làwọn tí wọ́n ti parí kùránì nísìnyí wọ́n ń lò fún ìkómọ igi síso kùránì kíké àdúà àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní òkè ibẹ̀ ni ààyè àwọn obìnrin wà wọ́n ṣílẹ̀kùn yìí táwọn obìnrin máa gbabẹ̀ lọ òkè so ibi ti wà láti àsìkò ìgbà Ṣéhù Álímì ni wọ́n ti ń lo ààyè yìí títí di òní. ẹ lè yọjú kẹ́ wo bí ibẹ̀ ṣe rí àwọn igi tó jẹ́ igi àbáláyé igi ibẹ̀ ṣe ń wò yìí
ọjọ́ orí rẹ̀ kì í ṣe ìsìn igi ọdán igi tó ṣe pé ó ti pẹ́. Ẹ rí àwọn Yorùbá máa ń pòwe kan pé ọlọ́dán ò ní àjàrẹ̀ rẹ̀ ó wá ní wọládé ṣìjì kí ló sì dìbò ọ́. Ẹni tí kì í bá ṣe pé Ọlọ́run rọ̀ lọ́rọ̀ fàájì kí ló fẹ́ máa ṣe lábẹ́ igi òun náà ti dọ̀lé olenu. Àwọn ọba náà wọ́n máa ń gbin nǹkan wọn fúnra wọn. Ilé ọba Sókótó là á pè bíi tí Sultan of Sókótó tó bá wá ibi ló máa ń wà níbí. Ó yà yín lẹ́nu. It's because you are judging the book by its cover. That's it. Ẹ ń fi ojú wo pé ọba Sókótó òde nígbà tí ìṣe pé gbogbo èèyàn wọ́n ń ṣe fún ibi tí wọ́n ti ń ṣe kíni tó ti ń dájọ́. Wọ́n wá wó ilé wọ́n á fi akọ ilé ibi níbi ibi tí wọ́n ti ń dájọ́ láyé ìjọ́un court of law. Ibi tí wọ́n ti ń dájọ́ wọ́n gbérú àgbàlá ó dáràn ni. Ṣùgbọ́n wọ́n á kọ́ ilé ààyè tó lè gba ọba mọ́kànlá lẹ́ẹ̀kan náà ó wà ńbẹ̀. Àárín rẹ̀ ni wọ́n lè ṣe àpéjọ táwọn lọ́balọ́ba ó jókòó sí. Ẹ rí bí kinní ìṣe wà bẹ́ẹ̀ ṣe ń wò ó ṣe kéré mọ̀ oró ni bó ti wà yìí kó kàn rọra hàyàn lábẹ́ awọ kó gun lábẹ́ awọ kó tó gbẹ́sẹ̀ kínní gbẹ́sẹ̀ kejì onítọ̀hún yẹn ó ti lọ. Kò sí lẹ́rọ̀ bí idán ló ń pààyàn ṣùgbọ́n nísìnyí mi ò tí ì rí ẹnìkan tí màá tẹ̀sí ẹ̀ lára rẹ̀. No, I was just talking. Where are you running? So kílẹ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ ogun ìmíì tó ọkọ̀ tí wọ́n wírì tó bóyá a sáré yọjú wo ìkánú àwọn ààfin tá à ń wí kí a fi wo bí ibẹ̀ ṣe rí. Ibi tẹ́ ẹ wà yìí ààyè ọba kọ̀ọ̀kan irú ilé mọ́kànlá ní bẹ nínú ilé irú fúláàtì báyìí bẹ́ẹ̀ ni. Ìgbà tí wọn ò tí ì kọ́ tán ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lọ́wọ́ ẹ̀rù máa ń bà mí láti máa dáwọ́ bí. Torí tí mo bá wọ bí tí mo bá lọ tí mo bá fẹ́ jáde ibòmíì ní ti bára mi. Tó mo lè jáde kí n bára ẹ̀kúlé níbí mo lè jáde kí àwọn igi ni mò ń rí yìí. Mo lè jáde kí n tún bára mi pé kan ní ẹ káàbọ̀ sà ẹ̀ǹlẹ́ sá ikú iṣẹ́ ẹ dákun mo fẹ́ jáde síta ni. Wọ́n á ṣe ẹ sọ̀kalẹ̀ ẹ gbà báyìí ẹ ṣeun sà. No kì í ṣe bí mo fẹ́ lọ sí ìta níbi tí ọ́fíìsì wà nǹkan wọ́n ṣe ẹ bá ti sọ ibi tẹ́ ti ń bọ̀ náà lẹ́ gbà mú wọn jáde. It's a car is derived from kara agbo. Tí wọ́n bá sọ pé ká àwọn kinní ká àwọn alájà kara àwọn alájà wọ́n ṣọ́tìn rẹ̀. Ìdí àpẹ́ ẹ ti gbọ́ rí igi tó ń pè ní àpẹ́ nù ìdí igi àpẹ́. That one kì í ṣe káṣíá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òyì tó dá dùn. Igi àpẹ́ nù igi àpẹ́ ìdí igi àpẹ́ ibẹ̀ ni ìdí àpẹ́ ti jáde. Igi tó ń pè ní àpẹ́ gangan nù tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rọ̀rùn òun èébà nígbà tí mi ò rẹ́yẹ kó fò bẹ́ẹ̀ ni mo. Wọ́n ní kí ló dé mo ní kò sí mo ní ṣe ẹ̀mọ́ pẹ́ mo ní kò sí wọ́n ní ẹnìkan tóun náà tún gbọ́n bí òun náà tún họ
ó ní àní kí lẹ̀ ń sá fún lẹ́ẹ̀kan mo ní ọmọ pé ó ní ẹ̀ sì wá sọ nǹkan kan mo ní ẹni tájá bá ń lé kì í wí kọ́ ní ajá ń bọ̀ ajá ò rí ọmọ àwọn tí ń bọ̀ àwọn tí ń bẹ wájú àwọn ò ti sá ìwọ nìkan ló ń wá bọ̀ tájá bá ti tóun tó bá ní kí ló ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ̀yìn ajá ní.